Africa Content TV. Into Abaso, Alpha. Báwo ló ṣe ń lọ làbáyà o? Ẹ kú àlejò wa Abaso. Akíńlá bákàlà bí ó pé òdodo mẹ́ta ó di fírífírí. Ṣé bíbá àtàrí àlàáfíà o? Ẹni tí wà ní Houston ìrìnàṣẹ́ wa. Ẹni ọjọ́ kẹrìnlá olùkẹ́sà ọdún 2024 on the 14th of September ọjọ́ Sátidé ló bọ́ sí Houston desert àpárá yẹn jíbọ̀lá l'Amẹ́ríkà lọ́dọ̀ èjìdó alájà múlíká tèmi táyọ̀ mi kárẹ̀ mo ṣeun olówó dàbí àmì ọmọ lè jíde aláṣẹ èjìdó restaurant and bar tuntun ní òun là ń ṣí lọ́wọ́ lára bákàbà tó ogún ní. Yèyí ààrẹ gbọ́kẹ̀rí ìyọ̀mọ̀ṣẹ́ gbọ́gbọ́ ti Ìkòròdú. Ọ̀gá ìmúlíká tèmi tára báwo lẹ̀ èjìdó ọ̀gá ìmúlíká tó ọjọ́ wọn lẹ́rí. Ìyàwó náà rẹ̀ bá sí. Ẹ dákun lójú ìdè o. Ó tún pé ẹ̀rọ oríṣiríṣi wà so pánlá ìpín ẹ̀fọ́ ẹ̀gúsí ọ̀krọ̀ gbogbo ẹ̀ ló wà ògùnlé bá so lọ́dọ̀ ìtúndé restaurant Houston desert níbí tẹ̀mí sáyọ̀ mi ọmọ òyìnbó ìmọ̀jọ̀wé ìdílé. Báyìí náà ní wúlíkà náà yóò ṣe wọ́n jíde. Adébáyé náà yẹn jíde. Èèyàn bá sí náà ní tipẹ́tipẹ́. Nọ́bí kò dé ẹ̀fà so. Àwọn ṣe fẹ́ ṣe fún níbírí. Ó tó wà láti Nàìjíríà wá sí Houston. Èyí kọ́ là kọ́kọ́. Tí múlíkà tó máa ṣe o. Bá a ṣe èyí kọ́ là kọ́kọ́ o. Múlíkà tó máa ṣe. Èyí kọ́ là kọ́kọ́ o. Adúgbò.